nítorí lálàkọ́kọ́ náà ẹ jẹ́ n kọ́kọ́ yìn Ọlọ́run lógo mo dẹ̀ dúpẹ́ fún ààyè tí ẹ gbà mí nítorí mo dúpẹ́ ìṣẹ́jú márùn-ún gan. Ìrìnàjò mi tójú ìṣe lọ ni wípé ibi iṣẹ́ ni mo wà nígbà tí mo dẹ̀ wà ní ibi iṣẹ́ mo wà mú ọkùnrin mi break ẹ̀sùn máa mo ti ń ṣiṣẹ́ lólúyọ̀lé tó ń ṣe fún mi break n bá lọ sùn nígbà tí màá sùn tí màá jí báyìí mo rí pé kúrukúru wọ́n bẹ̀ lọ́wọ́ partner mi tá a jọ lọ break by the same time kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣé ọyẹ́ mú ni kí ló ń bẹ̀ tí mo rí pé eléyìí kò fẹ́ understand nǹkan tí mo kọjá ọyẹ́ kọ́ máa rẹ̀ pé olú ẹ̀ ń sọ kátikáti bẹ̀rẹ̀ bọ́ sí kọ́nà kan olúwa jọ̀ọ́ fúnra mi mo débì fúnra mi dákun. ẹ máa ń lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn passively ẹ kì í ṣe born again. mi ò kàn yes káàrí pé abánikúnjọ. abánikúnjọ lẹ́ ń ṣe ńgbà yẹn. abánikúnjọ ni mi ò tí bẹ́ẹ̀ ọlọ́run lẹ́yìn tí kílẹ̀ ń sọ ọdún wo lẹ́ ń sọ yìí. tí mo ṣe ọdún ìrìnàjò ọdún yẹn mi ò lè rántí. mo fẹ́ rántí ìgbà tí ọ̀rọ̀ ojú yẹn bẹ̀rẹ̀ ni mo ṣe ń béèrè tí mo béèrè o. nígbà tí mo máa tó bá that is 8 years tí mo ti wà láì ríran. 8 years. láì ríran. blackout. 8 years. ok. tí mi ò ríran rárá. ẹ já sọ bó ṣe bẹ̀rẹ̀. ok mo kàn nígbà tí mo ṣáà pray olúwa jọ̀ọ́ ṣàánú fún mi kò pẹ́ ojú yẹn ṣe kí ni mo fi ríran padà. omi ìpolówó adáyín lóhùn. olúwa dá mi lóhùn nígbà mo fi mọ̀ pé yes pé ọlọ́run ṣe kí ni síbẹ̀síbẹ̀ tó ṣe pè mí tí mi ò dá lóhùn ọlọ́run dẹ̀ tó ṣe kó tún dúró tì mí. that is God for you. mẹ nígbà tí mo wá délé ṣe mọ̀ tí mo délé tí mo sùn tí mo dé. bọ́tẹ́ ti ríran kúrò níbi iṣẹ́. mo ríran délé dé ṣọ́ọ̀bù mo wá lọ sí ṣọ́ọ̀bù ìyàwó mi nígbà tí mo ṣáàdì bẹ̀rẹ̀ wẹ̀ ìyá ṣáàdì. ẹ ti má rí gbà yẹn. bẹ́ẹ̀ mi ò àti ìfẹ́ra wá sílé bẹ́ẹ̀ tí a ṣe wà ní ìrìn àjò lọ́nà mo ṣáà lọ síbẹ̀ mo ṣe fẹ̀yìntì pé orin yẹn ṣáà rà mí lọ tó rà mí lọ nígbà tí màá lajú padà báyìí mi ò rí anything mọ́. kábíyèsí Elédùmarè. mi ò rí nǹkan kan mọ́ mo kún ni o ọlọ́run kò tí kún. yẹ́sà Gbẹ́ngà Adébóyè àní ńgbà tí Jésù ọ̀tún wọ́n sì wá ní ọlọ́run gbé kọ́ọ̀bù kúrò lórí mi ọlọ́run ọ̀dà lóhùn. bí eré ló jọ. nígbà aṣàbẹ̀rìn àjò yẹn a lọ sí kan ní àṣegbá àṣàwò nígbà tó yá gan in fact mo fẹ́ lè sọ pé àbí mo ti ń ṣe èméjì pé ṣé yóò máa lọ sí chọ́ọ̀chì mọ́ báyìí lọ́tọ̀ bẹ́ẹ̀ àwọn mẹ́sẹ̀gì tó wá ń wá mẹ́sẹ̀gì tó wá ṣé ẹ mọ bíbélì tẹ́lẹ̀ ni. mo mọ bíbélì tó jẹ́ pé my daddy is a pastor. bàbá mi gangan pastor ni daddy mi. so ẹ grow nílé ìgbàgbọ́ gan. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ́ẹ̀kan yá kọlọ́ràn sí. ẹ wo ẹ tó máa sọ pé ọmọ pastor ló máa. ṣé green bottle lẹ́mu àbí rẹ́ẹ̀dì mo ti mu rẹ́ẹ̀dì rí mo ti mu green rí so mo mọ. mo mú. ẹ mú nǹkan ẹ máa sọ̀rọ̀ yín lọ. ó gbogbo ayé àbẹ̀ mo máa dúpẹ́ fọlọ́ bẹ́ẹ̀ nígbà ń kálukú bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì kan wá mẹ́sẹ̀gì tó wá ni ìyá yẹn that is wọ́n máa àwọn àti dáàdì mi wọ́n jọ máa ń sọ̀rọ̀ wọ́n wá ní pé torí mi làwọn ṣe wá. màmá yẹn mo forúkọ bọ mọ́mì yẹn láṣẹ wọ́n ní torí mi wọ́n ní pé kò ṣeé sọ lórí fóònù nígbà àwọn bàbá dáàdì mi sọ. ọdún wo nìyẹn. ọdún tá a lò tán yẹn ni. ó ní màmá yẹn wá. ó ní màmá yẹn wá ìgbà ojú mi ò tí la. ẹ jẹ́ ká sì máa bójú ṣe fọ́ yìí bójú ò ṣe ríran mọ́ láti 8 years ago ni mo fẹ́ káwọn èèyàn mọ̀. lè màmá yẹn wá ní pé dáàdì o ń ṣàjọ kíra wọn èmi wá ní pé ọmọ yín ọkùnrin ní pé nítorí wọn gangan làwọn ṣe wá o wípé ẹ̀mí ọlọ́run ló rán àwọn sí mi mo bá ṣàjáde sí wọn kí mo ti kúnlẹ̀ mi kàn gbé tẹ̀fẹ́ ṣe prayer mi mi ò kú rí wọn bí a máa tẹ̀fẹ́ ṣe prayer ni wọ́n wá ní pé iṣẹ́ ọlọ́run wòlíì ńlá ni mí o wípé mo dẹ̀ ṣe kí ni mo kọ iṣẹ́ ọlọ́run mo kọ́ tì wípé ibi tí ọlọ́run mú mi lọ wọ́n dárúkọ àwọn pásítọ̀ tó jẹ́ gbọ́dọ̀ bá dárúkọ wọn lórí afẹ́fẹ́ kò sẹ́ni tí ò ní mọ̀ wọn
wọ́n dárúkọ pé wípé ṣe mo rántí ẹni báyìí tí ò ríran tí ò ṣe kinní kan síbẹ̀ ò ṣe kinní. bàbá bá dáre nù. ó ṣe kinní ó ń sin àwọn mọ́mí yẹn ṣáà sọ̀rọ̀ kílẹ̀ kún wọ́n ní kí n má ṣe kinní wípé ìpè tọ́lọ́run pè mí yẹn kí n méṣù kí n dọ́lọ́run lóhùn mọ́mí yẹn wá sọ àwọn kọ̀ọ̀kan fún mi pé ojú mi á là o pé kí n fọkàn balẹ̀ n pé ojú mi á là kedere wọ́n wá sọ àwọn ẹsẹ̀ báìbù kan tí wọ́n máa kà ẹ̀tì ìyàwó mi ló máa ń kà fún mi nígbà yẹn wọ́n ní kí n máa fi pray lọ́lọ́run dẹ̀ gbòòrò ìrànwọ́ dìde ó ṣe gbòòrò ìrànwọ́ dìde wá fún ìyàwó mi nìyẹn wípé kádẹ̀ pé nọ́mbà yìí bá dà ti pé nọ́mbà yìí wípé ẹni báyìí má ṣàti bèrè o ká má sọ wípé ọ̀dọ̀ àwọn láti get nọ́mbà o okay no problem ìyàwó mi ṣáà pé nígbà tí ìyàwó mi pé wọ́n wá jẹ́ Mr. Hakeem tọ́tẹ̀ ṣe pé èmi náà tí ó máa kanra ní bóyá tí ó máa mo wá rí pé dúró bọ́ ṣe sọ̀rọ̀ mo gbà Ọlọ́run máa kú iṣẹ́ o wọ́n inú mi dùn níbi kan bẹ́ẹ̀ lẹ́mí ẹ̀ sọ pé ọ̀nà nìyẹn Ọlọ́run tọ́ọ̀tì Hakeem fún ẹni ó máa mi máa ròyìn pé Hakeem lè fọ́n mú fáwọn gbà mí. wípé ọ̀nà nìyẹn nígbà wọ́n ṣáà ní pé ká wá síbi Òkòtó Àánú ní tọ́jà ṣe ń sọ lọ́jọ́ yẹn gan wípé tó bá jẹ́ lómi ni wọ́n á sọ̀rọ̀ sí mi tó bá jẹ́ olùdíwé tí mo ṣe ń dá wọn lò kẹ̀lẹ́ kankan. mo rí pẹ́nu yín tatatata ni mo ṣe ń wò yín gan. ní wọ́n ṣàṣà sọ̀rọ̀ ẹ kọ̀wọ̀ sí gan ẹ lè yarí mọ́yàn lọ́wọ́ ńgbà mí ẹ máa sọ̀rọ̀ yín. ní káṣá máa fọ̀rọ̀ kan ṣàní pé ká wá nígbà tá a ṣáà dé gbèrè bí àwàdà ọjọ́ yẹn náà bá la ojú wa. sọ́jọ́ yẹn ni mo wá tí obìnrin kan fàyìn wá yẹn. ọjọ́ yẹn kọ́ o àti kọ́kọ́ wá dáàdì mi gọ́gọ́ tí mo pè ní pásítọ̀ èmi àti wọn gọ́gọ́ láti wá. torí mo rí yín tóbìnrin kan fàyìn wá. ọjọ́ yẹn kọ́kọ́ ọjọ́ tani káwá tá a máa ṣojú yẹn gangan ni ẹ fi rí wa yẹn lọ́ fi fà mí wá yẹn lọ́ fi fà mí wá yẹn. ìgbà mo padà gòkè ni mo rí yín ní ọ́fíìsì mo ní ẹ̀kílẹ̀ ní ṣe lọ́fíìsì kankan tí mo ti jókòó tì í. bẹ́ẹ̀ nítorí kẹtù àwọn nǹkan tó tún wá yà mí lẹ́nu lọ́jọ́ yẹn gbogbo àwọn tá a ń pè èṣù náà tún gbógun lọ́jọ́ yẹn nítorí alówó gbàǹtà lémi gan tí mo lówó gbàǹtà nítorí mo máa ń yá èèyàn ní owó. pẹ̀lú àìríran yìí. bó lẹ ti rówó tẹ̀ ń yáyàn. dáàdì ìyàwó mi ń ṣiṣẹ́. tí wọ́n bá jẹ́ iṣẹ́ èmi ń dẹ́ ètí pé téèyàn kan bá nǹkan kan wá sọ́dọ̀ mi tí mo ṣe rí rẹ̀ ẹlòmíì ò bìlífì pé ojú ń dùn mí. nígbà yẹn nítorí wọ́n máa rí pé ṣé n tó jó dùn lórí bó ṣe rí. ọjọ́ kan lọ pátákà ní rí nǹkan mi ṣe lórí ètò ni ẹnu ọkùnrin dùn. ẹni tẹ́ rí kò ríran fódìdí ọdún 7 ṣe bẹ́ẹ̀ mọ̀ pé téèyàn ò bá sì ríran oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ tẹ́ ẹ bá fọwọ́ rẹ̀ hàn ẹnìkan ni ó mọ̀ èyí tẹ́ ẹ bá ń sọ fún kò ríran rí yín tẹ́ ẹ bá sọ náà ni ó gbà ọ̀pọ̀lọpọ̀ ní yan alákùdé ara jẹ bẹ́ẹ̀ ẹ mọ̀ ondrode ní kọ̀rọ̀ ondrode kètò bèbí kò ríran ǹjẹ́ bá kú sọ fún náà ni ó rí ẹni wọ́n fi pé téèyàn bá ń yan gúgúrú fún afọ́jú àfi ọmọ súfèé bọ́ọ̀ bá súfèé gbogbo gúgúrú lọ ti jẹ̀dájì tán kó tó sọ pé tọ̀ ó ti tán o èyí tó kù ní ó kàn wọ́n jẹ lẹ́ẹ̀mejì ni ó bá tán adúrú kíní àgbàdo tí wọ́n fọwọ́ mi kan lẹ́ẹ̀kan ìwọ̀n tó tánu èèyàn sì èèyàn yẹn lómi ìjẹnu èsì ń bọ̀ kò sí ní tá a ṣe ń kọ̀rọ̀ tí ó jẹ́ pé kò sí ń gbangba fọlọ́run ọlọ́run rí ẹ̀yin nu ọlọ́run nù alàgbà yóò ríran fọdún 7 náà ó ti ríran ẹni tí ò ríran iṣẹ́ wo ló ń ṣe kí ló ń ṣe kan ṣe rí gbà tí mo ń yin lọ́run lórí ọ̀rọ̀ pé arákùnrin ríran wọ́n á rò pé ẹni tó wá ríran yìí kí ni tó lè ṣe ẹlẹ́niṣẹ́ tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ bá rówó. bẹ́ẹ̀ni sàn bẹ́ẹ̀ni. irú iṣẹ́ wo. èmi from now èmi ò tí ì lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ kíyàwó mi tẹ̀. bọ̀tẹ́ ríran. bẹ́ẹ̀ni nítorí tẹ́ ẹ lè ṣe nǹkan kan ṣé ẹ̀ ń dọ́gbọ́n àtinúdá nǹkan tẹ́lẹ̀ kó tó di pójú lọ ni. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ instruction tán fún tí bàbá má lè fún mi mo bọ́ lọ tẹ̀lé. ok wọ́n fún yín ní instruction ẹ má sọ lórí afẹ́fẹ́ wọ́n fún yín ní instruction so ẹ lè ṣe strenuous whatever. nítorí
from now. tí wọ́n bá fún yín lówó ẹ mọ iye owó. àwọn bá fún mi lọ́wọ́ lè sùn mo mọ iye owó mo jẹ ìyẹwò jáde nísìn mo mọ iye kẹfì sọ pé kèlélélé màá dárúkọ ẹ fún yín. ẹ wàá lè ṣe business gbọ́dọ̀ ṣe business kankan báyìí. mo lè ṣe business bẹ́ẹ̀ sí business tó ń jẹ chemist gangan ni mi bẹ́ẹ̀ owó láti chemist ìyàwó mi náà chemist ni èrò gan màmá mi grandma mi chemist náà làwọn náà. ẹ ní ṣọ́ọ̀bù rí. a ní ṣọ́ọ̀bù gangan níbo lágbèní gangan. irọ́ o àárín gbùngbùn kínní Ìbàdàn nìyẹn. bẹ́ẹ̀ ni níjọ́ ibẹ̀ gangan ní ṣọ́ọ̀bù. àbájọ tẹ́ ẹ ṣe jẹ́ kí n mọ̀ pé ẹ ti rówó rí. ibẹ̀ gangan ni grandma mi ní ṣọ́ọ̀bù ọdún láì wọn ló jẹ́ kémi ti mọ̀ nípa. láti wá padà sí láì yẹn yóò tẹ́ lò. láti padà from now tí nǹkan tí Nàìjíríà ń sọ ní ìsinyìí owó oògùn tí èèyàn bá máa rí bíi pé o gbé nǹkan fẹ́ mileage èèyàn máa ní tó bí nǹkan bíi 2M gbẹ̀yìn fẹ́ mileage. ẹ mọ kókó mileage. so ibo lẹ ti lè bẹ̀rẹ̀ tẹ́ lè fi grow ẹ̀ dé irú level yẹn bí èlò tẹ́ bá tiẹ̀ máa bẹ̀rẹ̀ láti grow dé irú level yẹn. ẹ bá máa bẹ̀rẹ̀ pé o wọ́n á ká ní pé bẹ́ẹ̀ bí 50 mileage ní 50 yẹn. ká ní kálá rí bí 100 nǹkan. tábà rí bí 100 ó tún ṣe díẹ̀. a rí bí 100 lágbára Ọlọ́run. sá kò lè work. òkú tó wà núdà mo fẹ́ kí Ọlọ́run lò wá láti ṣiṣẹ́ ńlẹ̀ ayé alàgbà yìí mo fẹ́ kọ́ ẹ jẹ́ á sọ pé tá a bá rí bíi 100 wọ́n kàn ń sọ ni bó ṣe ó dàbí pé ó ní value lójú wọn ẹni tó lè dá yín lókòwò tó lè dá yín dá lókòwò wà nú àwọn tó ń gbọ́ yìí o. bẹ́ẹ̀ inú mi á dùn gidigidi gan nítorí kò sí ọ̀nà rárá àti rògùn gan right now nípa oògùn tí mo. lókè ṣé wọ́n tún ní kẹ́ ẹ tún lóògùn kan. oògùn tí mo ń lò. ṣe lóògùn mi tẹ́ ń lò ní oògùn èbó àbí. oògùn èbó ẹ̀ǹdà ẹ̀jẹ̀ ń wò ṣé bàbá Málì tún ní kẹ́ máa lo oògùn èbó ni. àwọn oògùn kan wà náà tí wọ́n máa lò so tí ògbẹ́ fi máa bẹ́ẹ̀ ni tí ògbẹ́ fi máa wà òkè. mi ní dákọ̀ oògùn o nítorí onítàìmù tí máa lò ní ìsìn. mi ní dákọ̀ bàbá Málì tún máa ń rẹkọmẹ́ndì oògùn mọ́ kíní ìtọ́jú jí wọ́n ṣe. méjèèjì náà ni wọ́n ń kó papọ̀ mọ́ra wọn. but kò ń ṣoògùn èbó ni ẹ fi ríran. kò ń ṣoògùn èbó. èyí tí wọ́n kàn sí lójú yẹn lẹ fi ríran but láti maintain ìríran ni wọ́n ṣe ní kẹ́ máa lo àwọn oògùn eléyìí pé ká máa lò nítorí tó ṣe wáyé pé ntàfẹ́ ká fi máa lò ní pé nítorí ríro títa nítorí pains ni wọ́n ṣe ní kán máa lò ẹjẹ́ mi ní lò kí wọ́n ní pains lójú mélòó ni màá lò. alẹ́ ilé kan lọ́ọ́ lẹ́nu lò ẹyọkan. ẹ̀wọ̀n dè lò kankan ẹgbẹ́ gbogbo yẹn dà á pọ̀. a fẹ́ gbé ìdílé kan dìde báyìí arákùnrin tó ń bá mi sọ̀rọ̀ yìí yẹn pásítọ̀ yìí ìyàwó wọn ni arábìnrin tí mo ní ó ń fà wọn kiri ńgbà náà ṣé ẹ bímọ. bẹ́ẹ̀ni. mélòó. ayọ̀kan náà sì la ṣe. ẹ sì bímọ kan. bẹ́ẹ̀ ẹ̀kọ́ àti kọ́kọ́ bí kan bẹ̀ tí yẹn ò dúró. ó padà bọ̀tì kan sì wà láàrin yín báyìí. bẹ́ẹ̀ kan wà ẹ trust ìyàwó yín yìí gan. ìyàwó gidi ni ó dúró tì yín lọ́dún mẹ́jọ. ó dúró tì yín. ó dúró tì mí kò jẹ́ ìmọ̀ àlá. ó mọ̀gbà tójú lọ. lọ. ọlọ́run tún jẹ́ ó mọ̀gbà tójú dé. bẹ́ẹ̀ni. tọ́ ẹja gbà pé àránṣẹ́ ọlọ́run ni. alàgbà yìí rò pé tán bá rí bíi 100,000 àwọn sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò mo mọ̀ pé olúwa lè ṣe jù bẹ́ẹ̀ lọ. bá mi mú fóònù yẹn àkáǹtì Òkòtó Àánú ó dà ń pa àwọn. FCMB ni àkáǹtì yẹn. FCMB. Òkòtó Àánú multi-service ventures. ibi ìkọ́ ni ṣé bí ni kíní wàṣà ibi ìkọ́ ni aláàtú àbámimúdì ọ̀dà fò mo fẹ́ mọ kí ni àwọn ìbejì yẹn lówó ń bẹ̀ láti jọ yìí Akíìmù àwọn ìbejì ìyá ọmọ gbúrò wọn. ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yé wa ọ̀rọ̀ wọn ò yé wa a pè wọ́n pé kí wọ́n yọjú sí wa lọ́fíìsì.